Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Wẹ́ẹ̀lì ìròyìn ayọ̀ náà ní ká pé torí pé etí wa gbọ́ re. Mo ti fojú mi ríre, mo ti fetí mi gbọ́ re, mo ti fọwọ́ mi gbáre mú, ire òní bọ́ lọ́wọ́ mi, ire ayé mi ti dé. Ire ayé mi, ire ayé mi ti dé. Wọ́n rìlíìsì méjì nínú àwọn mẹ́rin tó kù lọ́dọ̀ àwọn DSS nílùú Àbújá lénìí. Àwọn méjì wo ló kù? Kennedy tó fi jẹ́ pé àwọn náà ló tún kù. Ẹni tá à ń retí láàrin wọn, gbogbo wọn náà là ń retí o. Ẹ má sì mí gbọ́ o. Wọ́n sọ pé ọ̀gbẹ́ni burúkẹ́ o. Kí ló dé tó láàrin tí àwọn tó kù gbogbo wọn náà là ń retí? Mo kí gbogbo wa nílé lóko lódò lẹ́yìn odi ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. Ọmọ yín náà ni o, ọ̀rẹ́ yín náà ni o, olólùfẹ́ yín náà ni, àyànfẹ́ yín náà ni, Akandọ́rọ̀ Awíkonko náà ló kọ tèmi, Ajáò Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ṣé ẹ bínú wípé mo tún wá darun mọ́ yín lójú àbí mo ní bóyá ẹ̀ ń ṣe nǹkan kan lọ́wọ́ tí mo dá yín lọ́wọ́ kọ́, ẹ má bínú, ẹ foríjì mí. Ìròyìn tí mo gbọ́ náà ni mo ní kí n bò yín gbọ́ nípa àwọn èèyàn wa. Èèyàn 12 náà làjọ DSS kó lọ sílùú Àbújá ní 30 oṣù kẹjọ tó rí kọjá. Wọ́n fi 8 lẹ̀, láàrin wọn ó kù 4. Ìgbà tí mo wá sóde láti wá sọ̀rọ̀, ohun tí mo sọ fún yín ni wípé láàrin ọjọ́ 2-3 wọ́n máa fi àwọn 4 tó kù sílẹ̀. Kẹ́nì ìdánilójú tí mo ní gbà náà ò ní wípé gbogbo ètò tó rọ̀ mọ́ ní ṣíṣe, gbogbo ètò tó yẹ ní ṣíṣe láti gbà wọ́n jáde ló ti parí látọ̀dọ̀ agbẹjọ́rò wa Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì. Láti bí ọjọ́ bíi 2-3 náà láti ń retí àwọn èèyàn wa ńlé, but unfortunately à ń gbọ́ròyìn ayọ̀ nípa bí ètò ṣe ń lọ, ṣùgbọ́n ìrètí wa ni pé àtònímú ní òtátà náà mànà. Láti ìgbà tí wọ́n ti mú wọn, ó ti lé lóṣù 2 gbáko tí wọ́n ti wà níbi tí wọ́n wà, tí wọ́n ti wà nípò tí wọ́n wà, tí wọ́n ti ń fìtínà wọn, fìyà jẹ wọ́n, tí wọ́n ti ń ṣe wọ́n bó ṣe wù wọ́n, tí wọn ò jẹ́ kí wọ́n láǹfààní sí àwọn nǹkan kan tó yẹ kí wọ́n láǹfààní sí. Láti ìgbà náà ni ọkàn wa ti wà lára wọn, láti ìgbà náà lọ́kàn tiwọn náà ti wà nílé. Ṣùgbọ́n gbogbo wa la mọ gbogbo ètò Nàìjíríà, kò yẹ kéèyàn ṣẹ̀ṣẹ̀ mọ. Yorùbá ní ntí ò ṣe ni rí a kì í kó tún dé sí yàn. Ntí bá ti ń ṣe ní gbogbo ìgbà ti di mọ́lẹ́kì. Kò sí ẹni tó máa jáde tó máa sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà bọ̀wọ̀ fún rule of law ní gbogbo ẹlẹ́kajẹ̀ka.
láti bọ̀wọ̀ fún rule of law. Kò sí ẹ̀ka tó ṣe fọkàn tán, kò sí ẹ̀ka tó ṣe nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀, kò sí ẹ̀ka téèyàn lè sádi tàbí téèyàn lè sátọ̀. Bó o sáwọ police station ní ìsìn wọn ó tì ọ́ jáde. Kó jẹ́ wípé èèyàn ní lé ọbọ̀ tó ń fẹ́ pa ẹ́, wọn ó tì ọ́ jáde, wọ́n lè kọ́kọ́ pa olúwa rẹ̀ síwájú police station náà. Kí wọ́n wá sọ pé kẹ́ni tó pa ọ́ wọ́ kúò lọ́dọ̀ àwọn, tàbí kí wọ́n ẹ̀sẹ̀ wá arrest ẹni tó pààyàn, kí wọ́n ẹ̀sẹ̀ máa bá fa wàhálà. Àwọn ni wọ́n tì jáde o. Ó sáwọ̀dọ̀ wọn, ó yẹ kí wọ́n kọ́kọ́ gbà sọ́dọ̀. Now, kí nìdí tí àwọn méjèèjìlá fi jẹ́ hero? Kí nìdí tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho fi jẹ́ hero? Ó ní wípé ohun tí púpọ̀ ò lè ṣe, ó ní wọ́n ń ṣe. Ó ní wípé kì í ṣe jẹ́jẹ́ wọn ni wọ́n ń lọ tí àwọn DSS wá mú wọn. Wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn, wọ́n ń jà fún ìlú wọn. Ló fà á tí DSS fi fojú sí wọn lára. Ẹ má gbàgbé wípé àwa tí wọ́n fojú sí lára bẹ́ẹ̀ àpọ̀. Ta nígbàgbọ́, ta sì ń gbàdúrà wípé Ọlọ́run ò ní fún wọn ṣe. Ìwọ̀nba tí wọ́n mú láàrin wa la wá fi ń ṣírò ara wa wípé táwa náà bá wà nípò bẹ́ẹ̀ ńkọ́. Mo rí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ sọ wípé ó tó jọ́ méjì mẹ́ta. Tẹ́ bá ń tẹ̀lé mi dáadáa, ẹ rí i pé mi kì í sábà wá sí orí Facebook láì sọ pé mo fẹ́ ṣètò àbí ṣe show. Ètò lèmi máa wá ṣe, èmi ì ṣe show. Ètò tí mo máa wá ṣe tí mi bá ti lọ́rọ̀ pàtàkì tí mo fẹ́ bẹ̀yìn èèyàn mi sọ, mi ò kí ń déédéé wá. Tí mi bá ti níṣẹ́ pàtàkì tí mo fẹ́ jẹ́ fún mi ò kí ń déédéé wá. Kì í ṣe wípé kákan ṣáà wá ká lè wá nǹkan kan sọ. No, tí n bá ti lọ́rọ̀ tó ṣe pàtàkì tí mo fẹ́ sáré bùn yín gbọ́ tàbí tí n fẹ́ kí ti yín ó di sí i, mi ò ní déédéé wá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ó tójọ́ méjì, ó tójọ́ mẹ́ta tẹ́ ẹ ti láǹfààní àti rí mi sẹ́yìn. Kọ́ lọ mọ́ fi wá wọn ra wa. Now, lára àwọn mẹ́rin tí wọ́n ṣẹ́kù sọ́dọ̀ àjọ DSS, ẹ má gbàgbé pé obìnrin kan ṣoṣo tó wà láàrin wọn, ìyẹn ni Lady K. Gbogbo wa náà la ń pariwo condition tí woman yẹn wà o, kò tẹ́ wa lọ́rùn, kò wá òkè, ó yẹ kó gbà tọ́jú, ẹsẹ̀ ń dùn, bó ṣe ń rìn ò tẹ́ wa lọ́rùn, bó ṣe ń rìn ń bà wá lẹ́rù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ DSS kọ̀, wọn ò fi Lady K sílẹ̀ because ó yẹ kó bá wọn mẹ́jọ tó kọ́kọ́ jáde, ó yẹ kó bá wọn jáde ni. Excuse wọn ni wípé àwọn onídùúró kan ni wọ́n yẹra látàrí wípé ó ti ń pẹ́ jù àti pé wọ́n ń threaten wọn wípé wọ́n máa probe wọn níbi iṣẹ́ wọn. Ìyẹn ló fà á táwọn yẹn fi fà sẹ́yìn. Ṣùgbọ́n níbi tí wọ́n pa ọ́ wà, òun náà ni wọ́n gbà ọ́ wà. Níbi tí ọmọ Yorùbá tawé ta ẹkàn dé, kò ní nira fún wa láti rí èèyàn míì rọ́pò wọn. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti rí èèyàn míì rọ́pò wọn. Gbogbo pépà tó yẹ kí lọ́ọ̀yà wa kó prepare, gbogbo nǹkan tó jẹ mọ́ bail condition wọn pátápátá ńlá ti ní nílẹ̀. Now, wọ́n dé àgọ́ wọn lénìí wípé kí wọ́n release àwọn mẹ́rin tó kù lọ́dọ̀ wọn, kí wọ́n release wọn. Wọ́n fi méjì sílẹ̀. Àwọn méjì tí wọn ò fi sílẹ̀ kò sí cogent reason, kò sí ìdí kankan pàtàkì tá a lè fi sọ pé wọn ò fi wọ́n sílẹ̀. In tó kàn ṣẹlẹ̀ ni wípé wọn ò fi wọ́n sílẹ̀ nítorí pé wọ́n nígbàgbọ́ wípé àwọn méjèèjì yẹn wọ́n ní àṣírí lọ́wọ́. Kì í dẹ̀ sí pé àwọn méjèèjì yẹn ní àṣírí lọ́wọ́, wọ́n nígbàgbọ́ pé Lady K ní àṣírí lọ́wọ́. Wọn ò wá fẹ́ dá Lady K fi sílẹ̀ ni wọ́n fi mú èèyàn mẹ́ta mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n fẹ́ release èèyàn méjì, wọn ò fẹ́ dá òun nìkan mú dání ni wọ́n tún fi mú ọkùnrin náà, tún fi mú ọkùnrin kan lẹ̀ mọ́. Kì í ṣe pé bóyá wọ́n ní ẹ̀sùn kan tó tayọ tàwọn tó kù. Àjọ DSS ò kàn sáàfẹ́ fi Lady K sílẹ̀. Wọ́n ti wá gbàgbé wípé mọ́ta láwìn mọ́jẹ̀ ọ̀pẹ́ ń gbá, ibì kan náà ló máa padà yọrí sí. Dandan ni kí wọ́n padà fílẹ̀. Táàbà lu Òṣùgbó ká lu ní ńlá ni wọ́n fẹ́ fi ṣe. Kékeré ẹgbàáfà, ní ńlá náà ẹgbàáfà. Bá a bá yára fílẹ̀, àwọn àṣírí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó tú. Bá a bá dé mọ́wọ́ náà, àwọn àṣírí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ náà yọ padà tú ni. Kí wá ló dé tá a dé mọ́wọ́? Mistake tí wọ́n ṣe ni wípé wọ́n ti gbàgbé wípé kò sí ẹni tí òfin ò mú, kò dẹ̀ sí ẹni tó lágbára kọjá òfin. Lóòótọ́
wọ́n máa ń sọ wípé nobody is above law. Kò ń ṣe ní Nàìjíríà, many people are above law ńlọrọ̀ wa ní Nàìjíríà. Mẹ̀kúnnù ni kó mọ bí yóò ṣe tọ́jú ara ẹ̀, torí wípé ohun tí àwọn èèyàn kan bá ṣe ńlẹ̀ yìí àṣegbé ni. Now àìmọye ìgbà ní tẹ́ bá fọkàn bá ẹjọ́ yìí lọ, àìmọye ìgbà ládájọ́ ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí wọ́n lọ fa àwọn méjèèjì lálẹ̀, ṣùgbọ́n tí àjọ DSS ń dá owó ara wọn wú tó jẹ́ pé nǹkan tó wù wọ́n ni wọ́n ṣe ń tiwọn. Àwọn 12 ni wọ́n ní kí wọ́n lọ fílẹ̀, wọ́n fi 8 lẹ̀ nínú wọn. Ó dáa, wọ́n ti meet bail condition wọn, ẹ lọ fi àwọn 4 tó kù sílẹ̀, DSS tún ṣẹ́ 2 kù sọ́wọ́. Ohun tájọ DSS ń sọ fún wa ni wípé ilé ẹjọ́ ò lágbára lórí àwọn. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé àwọn lágbára ju adájọ́ ilé ẹjọ́ lọ. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé òfin tó mú eégún kò mú ẹlẹ́hàá, òfin tó mú ẹrú kò mú ọmọ, òfin tá a ṣe nítorí ẹrú ó dorí ọmọ a lè yí padà, àti pàápàá pé tó bá wu àwọn làwọn lè ṣe irrespective of whatever tí ilé ẹjọ́ bá ti sọ. Ẹ jẹ́ àjọ fojú inú wò náà ó. Ẹ lọ káwọn èèyàn yìí mọ́lé lóru, ó wà glaring. Èmi àtẹ̀yìn jọ rí àwọn èèyàn wa tí wọ́n kó wípé aṣọ oorun ló wà lọ́rùn wọn. Majority wọn ò mọ ohun tí ń ṣẹlẹ̀, wọ́n gbálẹ̀ kò mọ́ wọn lórí ni. Lédìké ló jẹ́ ká mọ nǹkan tó ń lọ. Bóyá tìtorí ẹ̀ ni wọ́n ṣe ń fìyà ìmọ̀dé jẹ ẹni ẹlẹ́ni. Tóun ò bá jẹ́ káwọ́ ọmọ tí ń lọ, possibility ń bẹ kí àjọ DSS pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yìí kí wọ́n má lè announce fún wa páwọn làwọn rèé ìdílé olóyè Sunday Igboho. Wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yíbò tí wọ́n lọ kó àwọn ọ̀dọ́ kan tí wọ́n pa wọ́n tí wọ́n dà wọ́n sójú odò. Ta ló sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀ fún wa? Ta ló sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn wa? Ká ní ààrẹ èèyàn kankan tó tú wọn fó tó jẹ́ ká mọ̀ wípé ọlọ́pàá DSS àti sọ́jà ló wálé olóyè Sunday Adéyẹmọ. So gbogbo nǹkan yìí ń ló wà lọ́wọ́ àwọn èèyàn wa, làjọ DSS ni wọn ò fẹ́ fáwọn tó kù lẹ̀. Because ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn, kí ni special thing tí Lédìké rà nígbà wọn dan ó record ó pàkíyèsí wá sí pé wọ́n ti bọ̀ ń bá ìdílé olóyè Sunday Adéyẹmọ. Kí wá lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n fi ń tọ̀mẹ́ǹtì ẹ̀, tí wọ́n fi ń tọ́ṣọ ẹ̀, tí wọ́n fi ń molest ẹ̀ lágọ̀ọ́ wọn bí tó wà ń bẹ̀. Èèyàn ìjóbìnrin ló jóbìnrin ni. Èmi bìlì pé ní káàkiri àgbáyé obìnrin ló máa ń ní sympathy, obìnrin ni wọ́n máa ń treat specially. Bóyá lágọ̀ọ́ ọlọ́pàá, bóyá lọ́gbà ẹ̀wọ̀n, ibi tí wọ́n máa ń fa àwọn obìnrin sí lọ́gbà ẹ̀wọ̀n ààyè ọ̀tọ̀ ni. Ẹ lè rí káwọn ọkùnrin ó láǹfààní àti débẹ̀ yàtọ̀ sáwọn tó fẹ́ lọ gbóúnjẹ fún wọn, yàtọ̀ sáwọn wọ́dà. Ẹ lè rí ẹlẹ́wọ̀n ọkùnrin kó kọjá níbi táwọn obìnrin wà, kó lè ṣẹlẹ̀. Àfi tán bá fẹ́ ra nǹkan, tán bá pàdé níbi tán ti fẹ́ ra nǹkan lókù, tàbí tán bá pàdé níbi tán ti fẹ́ pàdé àlejò wọn lókù. Why torílẹ̀-èdè yìí ti bàjẹ́ tó tún wá ń bàjẹ́ sí i? Kí ló dé tí kò sí ìrètí kankan fún àwa tí a ń bọ̀ lẹ́yìn tá a lè fi sọ wípé inú mi dùn láti jọ ọmọ orílẹ̀-èdè yìí? Kí ló dé tó jẹ́ wípé ọ̀nà àti yapa ló wu kálukú wa? Àwọn ìjọ náà ti dìde wípé àwọn ń lọ. Ẹ̀yà Ìgbò ń fẹ́ Biafra, àwa Yorùbá ń fẹ́ Yorùbá nation, àwọn ìjọ náà láwọn ń fẹ́ ìjọ nation. Ó ti ń kárí lọ. Ìní mo fi ní mọ́ta láwọn ìmọ̀jẹ́ ọpẹ́ ń gbá ibi kan náà ni ó yọrí sí. Ẹ fẹ́ túnlẹ̀ yìí ṣe, ẹ fẹ́ jẹ́ káwa tó kù ọmọ wípé àjọ ní equal right. Ẹ fẹ́ mọ treat àwọn ẹ̀yà kan specially. Ẹ fẹ́ mọ fọwọ́ lágbàwá lójú. Ẹ dẹ̀ ní lọ́kàn wípé bẹ́ẹ̀ náà ni yóò ṣe máa lọ. Á dẹ̀ gbà bẹ́ẹ̀, á dẹ̀ mọ tẹ̀lé ń bẹ́ẹ̀. Gbà tá kì í ṣe wúrẹ́. Bá a bá lé wúrẹ́ kàngànà Yorùbá lọ sọ bẹ́ẹ̀, wọ́n ní yóò yíjú padà síyàn láti wá bòyàn jẹ. N tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ṣé mọ̀ wípé àwọn ẹ̀yà Ìgbò àwọn náà ò káwọ́ gbéra? Yorùbá ló dàbí àgùntàn. Yorùbá lẹ̀yà tó ní sùúrù jù. Mo fẹ́ lè sọ pé jákèjádò àgbáńlá ayé
Yorùbá lẹ̀yà tó ní sùúrù jù. Ìgbàgbọ́ wa ni pé sùúrù tó lọ́jọ́ kò ṣòro mú. Ṣùgbọ́n kì í ṣe pé bóyá Yorùbá gọ̀ tàbí àmọ́ nǹkan tá à ń ṣe tàbí pààlejò Yorùbá máa ń fẹ́ fi sùúrù tẹ̀yàn lọ́rùn. Wọ́n á ní àáwẹ̀ kájàre ọyẹ́ ni. Yorùbá ló ní kó tì ọ́ dé bèbè kòtò kó tó jẹ́ kó yé ọ wípé ọ̀sẹ̀ mi. Ìbínú Yorùbá ò wá dáa. Ìgbàkígbà tá a bá ti yíjú padà a ti yíjú padà nìyẹn, kò sẹ́ni tó lè yíjú wa síwájú padà mọ́. Now ṣé ká tún bẹ àjọ DSS ni? Ṣé ká tún pàrọwà fún wọn ni? Irú ọ̀nà wo la fẹ́ gbà bẹ̀bẹ̀? Irú ọ̀nà wo la fẹ́ gbà láti pàrọwà? Àwọn ni wọ́n pa èèyàn méjì lọ́dọ̀ wa. Àwọn èèyàn méjì tí wọ́n pa yìí a béèrè òkú wọn lọ́wọ́ wọn. Lóòótọ́ àwọn tó wà láyé là ń jìjàgùdù fún pé kí wọ́n tiẹ̀ kọ́kọ́ fi wọ́n lẹ̀ kán ráàyè láti tọ́jú ara wọn. Ṣùgbọ́n àwọn òkú méjèèjì yìí tí kì í bá ṣe wípé àjọ DSS pa wọ́n lọ́nà tí ò bófin mu, because ohun tá à ń gbọ́ ni wípé wọ́n dú wọn bí ẹni ń dúran ni. Tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ lórí, ó yẹ kájọ DSS ó yọ̀ǹda òkú wọn fún wa, káwọn ẹbí tó lòkú ó sìnkú. Àjẹpọ̀ ọmọ jẹ́ ẹni kéégún ọlọ́rìí dẹ́rù bá, eégún débì ọ́ pàjẹ́, ẹ̀ṣẹ̀ wo làjẹ́ dátégún ò tí ì dá. Àwọn tẹ́ ẹ̀ bá jọ kó wọn lẹ́tí ń fi ilẹ̀ yìí. Àwọn tẹ́ ẹ wá pa yẹn ó yẹ kẹ́ ẹ rìlíìsì òkú wọn náà fún wa. So agbẹjọ́rò wa Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ó ti fún àwọn àjọ DSS di ọjọ́ Ajé Monday láti rìlíìsì àwọn méjì tó kù. Bí bẹ́ẹ̀ kọ́ ìgbésẹ̀ ń bẹ lábẹ́ òfin táwọn agbẹjọ́rò máa gbé. Èmi kọ́ ni màá sọ yẹn ń bí iṣẹ́ tiwọn ni, ẹjá fi wọ́n lẹ̀ pẹ̀lú iṣẹ́ tiwọn. Ṣùgbọ́n ohun tí a ń gbìyànjú láti sọ ni wípé ṣé bẹ́ẹ̀ náà nílùú yóò máa lọ láì tẹ̀lófin, láì bọ̀wọ̀ fófin? Ẹ má gbàgbé o, bóyá ẹ̀yin náà ti come across àwọn fídíò kan tó wà lórí ẹ̀rọ ayélujára báyìí níbi táwọn bandit tí wọ́n ti ń ṣàjọyọ̀, tí wọ́n kóbọn oríṣiríṣi dání, tí wọ́n ń yìnbọn. Ẹ dẹ̀ máa rí àwọn tó wọṣọ sọ́jà ti Nàìjíríà láàrin wọn, àwọn tó wọṣọ ọlọ́pàá rẹpẹtẹ láàrin wọn, tí wọ́n jọ ń celebrate, tí wọ́n jọ ń ṣàjọyọ̀. Dọ̀sí mi wípé ìjọba ò mọbi tí wọ́n wà, wáì tíjọba ò lé wọn, wáì tó jẹ́ pé àwa armless agitator òun nìkan ni wọ́n ń lé káàkiri, àládàá àníbọn. Ǹjọ́ mo ti délé ayé ń tí ìgbà yẹn lẹ́sẹ̀ rí débi pé màá lọ́bẹ, débi pé màá níbọn, débi pé màá ládàá. Then why tájọ DSS ń tọpa wa káàkiri, kí ló dé tán fi ń lé wa káàkiri? Ṣé bẹ́ẹ̀nu la fi ń sọ̀rọ̀? Tíjọba bá jẹ́jọba tó dáa ni, then okay, kí làwọn èèyàn ń fẹ́? Ọ̀dà ẹ wá, ẹ̀yin èèyàn wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin èèyàn wa lẹ́yà Ìgbò, ẹ wá ẹ jẹ́ kájọ jókòó àsọyé pọ̀. Ẹ fẹ́ lọ àbí? Ẹ̀yin náà fẹ́ lọ àbí? Ẹ ṣe jẹ́ kájọ máa ṣe papọ̀. Ọ̀nà ní táfi torílẹ̀-èdè ṣe, ọ̀nà rèé táfi torílẹ̀-èdè ṣe. Ẹ kàn wá ní lọ́kàn wípé tìpátìkúùkù la fi gbọ́dọ̀ wà pẹ̀lú yín, kò rí bẹ́ẹ̀ o. Gbogbo ara ajá kọ́ ni lè gbàrú ẹ̀. Kéégún ọwọlé kájọ́ mọ́ gbogbo ara ajá kọ́ ló lè gbà á. Ẹ má ní lọ́kàn wípé Yorùbá nation ò ní wáyé. Ọjọ́ tó máa wáyé nìkan lẹ́nìkan ò tí ì lè sọ. Ẹ má ní lọ́kàn pé Biafra ò ní wáyé. Ọjọ́ tí yóò wáyé lẹ́nìkan ò tí ì mọ̀. Ìdí ni wípé bá a ṣe ń bá a lọ yìí, ẹni tí yóò ṣẹ́rí wa padà ni mi ò tí ì mọ̀. Ojú òpó tá à ń tọ̀ yìí dé Yorùbá nation ni, because gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí náà tó ń frustrate wa sí ni. Ó ti jẹ́ ká gbé ìrètí àti ìgbàgbọ́ wa kúrò nínú Nàìjíríà. Ànírètí, ànígbàgbọ́ kan nínú one nation mọ́. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.